orin lẹ́yìn láì. Ọlọ́run dẹ̀ dá mi lóhùn bẹ́ẹ̀. Àdúpẹ́. So ìgbà tí ọmọkùnrin ọ̀nàdìbò wa Adébísí Yusuf tí wọ́n dé láti ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní tì ní ìwọ̀n àpẹ ó ṣe ó possible ókè èmi ò tẹ̀lé ọ lọ sí local government ibi tó ti ń ṣe meeting lọ síbẹ̀ ó wá lọ síbẹ̀ ó lè ní káfàlẹ́ Alájà Bọ́sẹ̀ Adédìgbò dẹ̀ pè mí pé táyé ṣe wọ̀ ló rán ọmọ ẹ wá sí mi ò rán o mi ò ṣòṣèlú. Ẹ sọ pé ẹ rán. mo ní mi rán Alájà Bọ́sẹ̀ lọ́jọ́ kìíní àná. mo ní mi ò rán pé ó gbùdú wa tẹ́ bá fẹ́ ẹ accept tẹ́ bá fẹ́ ẹ accept ẹ jẹ́ kó máa lọ. ẹ filẹ̀. So wọ́n dẹ̀ ní pé gbogbo yẹn dé ní gbogbo yẹn tí ń pè ọmọ kékeré how old are you? Mo ń tún pé Buhari ò tí accept not too young. bí èrè tí ń bẹ̀rẹ̀. mo ní kí ló fi ó ní wọ́n accept ẹ̀ mo ní ṣé wọ́n jẹ́ kí ni ó ní wọ́n ti bá wọn fà ní house pé wọ́n accept ẹ̀ wọ́n àdé tí accept ẹ̀ nígbà tó jáde. Mo tún lọ bá ẹ̀gbọ́n mi kan ìyẹn ní current máa ta ọmọ ìlú òun pé Buhari ò tí accept tó máa sign ẹ̀ ó possible ṣùgbọ́n àwọn tó ti wà mẹ́ láti bí 20 ọdún wà mẹ́ tán ti lé honorable yẹn tí wọn ò tí ì rí jẹ. tí wọn ò tí ì rí gbà. So báwo lòun ṣe wá jẹ́ ó dẹ̀ ní ká máa bí oṣù kan sígbà yẹn náà láti gbọ́ pé wọ́n ti sign ẹ̀ pé ló ti dòun o not too young to rule. ó tún ókè ló máa lọ bẹ̀ ṣé onídòwò ni ìwọ náà máa dáwọ́ náà ẹgbẹ́ ìwọ náà máa ṣe báyìí. Gbogbo ojúṣe tán bá ń ṣe ìwọ náà máa bá wọn ṣe. nígbà tí àwọn náà ń fẹ́ gba tíkẹ́ẹ̀tì ní tíkẹ́ẹ̀tì bọ́ àtúrò tíkẹ́ẹ̀tì pé tó fi máa yẹ àwọn tí wọ́n fẹ́ kópa. So mo ní ókè ìyíṣọ́ ń bẹ̀ èló ni gbà Ọlọ́run lè ní kó jẹ nígbà tí wọ́n jọ kópa pé ló bá jáwé olúborí níbi ìbò abẹ́nú. níbi ìbò abẹ́lé ìbò àwọn olóṣèlú àwọn peter aláàlú ta ni ọmọ òye o wọ́n sì mú ìgbà tó mú mo tún lọ bá Alájà Bọ́sẹ̀ Adédìgbò àti bàbá wa ní bàbá Ilé-Ìbà Mágàjí Ilé-Ìbà àwọn náà tún pè mí pé ọmọ yìí ó máa lóun fẹ́ ṣòṣèlú ó lè ní ìfọwọ́sí mi èmi ò fọwọ́ sí o. ẹ tún tí ìfọwọ́sí náà pẹ̀lú kó ti jáwé olúborí bí ìbò abẹ́nú. kó tó di pé wọ́n dìbò ìlú bàbá yẹn pè mí èmi ò fọwọ́ sí o torí nǹkan tèmi ló ń gbé káàkiri. ojú ká tún sọ pé àyè àbí òṣèlú kan lọ. máa gbé ẹnìkan kiri wọ́n ní kí n filẹ̀ kí ni àjà tó ní lóṣèlú bó bá páì ní ló ń sì gbórí ara mi pamọ́ èdè Èkó ọ̀la Kútọ́nù ìjọ mẹ́rin Kánò ọ̀túnla London ìjọ mẹ́wàá Amẹ́ríkà ni màá ráàyè fún ẹnìkan. So ó ṣàlọ́ bá àwọn ọ̀rẹ́ mi lóríṣiríṣi wọ́n dà pé mi pé kọ́rẹ́nsì ọmọ ìfẹ́ ṣe náà mo dẹ̀ accepted mo dẹ̀ bákẹ̀ ó dẹ̀ dòun. So nígbà tí a dẹ̀ dìbò a ṣáà pé gbogbo àwọn èèyàn ládùúgbò pé ọmọ yín fẹ́ dìbò inú mi dẹ̀ dùn pé gbogbo àwọn constituency wa láti ward 1 to 6 náà dúró pé ọmọ ilé ìfẹ́ dìbò ọmọ ilé tí ilé kékeré ilé. mo ti rántí pé pàdé kan gan wà èmi àtẹ̀yìn àti Mr Sport àjọ lọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọgbàdì fọlọ. ọ̀rẹ́ ṣòtítọ́ ó dàbí òtítọ́. mi ò mọ̀ bóyá Táyé Currency mọ̀ mi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé ẹ̀yin gangan lolórin fújì àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́mọ bíbí inú rẹ̀ tó máa bọ́ sí ipò òṣèlú tó ga jùlọ pàápàá jùlọ ipò téèyàn dìbò wọlé ní o ipò ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin nípínlẹ̀ mi ò mọ̀ bẹ́yìn gangan bóyá ẹ mọ̀. Olóòtú ẹni fẹ́ sọ bẹ́ẹ̀ èmi ò mọ̀. ẹ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti gbọ́ báyìí. ó wà lórí gọ́ọ̀gù tá a bá ti gọ́ọ̀gù ẹ̀ wọ́n á rí níbẹ̀. ọ̀dà báwo lẹ ṣe máa ń feel pé níbi tí Ọlọ́run ní kẹ́ ẹ bá dé lónìí pàápàá jùlọ tọ́jọ́ orí yín tó tún jẹ́ bí ọdún bíi 5 ó dín ní 45 years àmọ́ láwọn onífújì tí wọ́n ti di ẹ̀ẹ̀kan tọ́jọ́ orí wọn tó tún ga jù báyìí lọ ẹ tó jẹ́ pé Ọlọ́run ò tí ì kádàrá láti ṣe irú àṣeyọrí báyìí báwo ló ṣe máa ń rí lọ́kàn yìí. ó máa ń ṣòro láti sọ fún mi ṣùgbọ́n olóòtú bá ní ká kú òun bẹ́ẹ̀ tó tá bá sọ̀rọ̀ yẹn á dàbí àrífín àwọn míì tó wà wájú. ẹ sọ ẹ kàn ra sọ fẹ́rẹ́fẹ́. alihamudulilayi. mo kàn béèrè báwo ló ṣe máa ń rí lọ́kàn yìí. ó máa ń dùn mọ́ mi nínú. ó máa ń dùn mọ́ yìí. mo sì tún máa ń fẹ́ lẹ̀ láti sápamọ́ níwájú àwọn tó jù mí lọ láti lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá nílà ká inú wọn wọ́n á ti sáré fi wọ́n á fi yìn mí pé Currency àbọ̀ irú Alhaji Wasiu Alabi Pasuma àyùlọ tí a fẹ́ especially Alhaji
K1 the ultimate include King Saheed Òṣùpá gbogbo wọn ló ń kí mi wọn àgbà èmi tún sáfẹ̀yìn ẹ̀yin kò mọ̀ ní nǹkan bàbàrà èmi ò mọ̀ ní nǹkan bàbàrà pàṣẹ lọ́wọ́ pé bàbá ọ̀nàrẹ́bù mo ní ibi wọn náà ní bàbá ọ̀nàrẹ́bù ó ní rárá o ti lọ nìyà kò sẹ́ni tó ṣerú ẹ̀rí nǹkan kan n wá lọ sí ṣòó Alhaji Wasiu Ayinde bàbá yóò sọ nǹkan mi kọ́rẹ́ ń sọ wọn ní bàbá ọ̀nàrẹ́bù mo ti di bàbá ọ̀nàrẹ́bù kíní kan gangan Òṣùpá dídí pè mí lórí aago ní kọ́rẹ́nsì bàbá ọ̀nàrẹ́bù mo ní kí ló dé gbogbo yín ẹ fẹ́ pàwọ́ yà mo ní òkè táyé tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn èmi ò rí rẹ̀ rí o ti di bàbá ọ̀nàrẹ́bù mo gbà fún ẹ lórí lẹ́fún yẹn ojú òní tẹ̀ kí ló dé kankan pàṣẹ òde ẹ̀jẹ̀ ń gbádùn bàbá ọ̀nàrẹ́bù tó bá pè mí lórí aago bàbá ọ̀nàrẹ́bù bẹ́ẹ̀ ni gbogbo àwọn eléré bẹ́ẹ̀ lọ kọ́lọ́ ń ṣe dáadáa fún gbogbo wa. àmì ẹ̀ pọ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ká tó kò lórí yẹn ẹ kàn jẹ́ tún fún yín lẹ́yọ̀ kan sí mi ò mọ̀ bóyá ẹ mọ̀ Yusuf Adébísí ọmọ bíbí inú Currency ó ní ọ̀nàrẹ́bù tọ́jọ́ orí rẹ̀ tó kéré jùlọ ní Nàìjíríà nílẹ̀ tòní tó mọ youngest ọ̀nàrẹ́bù mi ò mọ̀ bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo fẹ́ mọ̀ yẹn jẹ́ mo fẹ́ mọ̀ yẹn. ok ẹ wá já lọ síbi ọjọ́ òbí gangan àwọn ètò wo lẹ ti là kalẹ̀ fún ti ọjọ́ òbí yín torí ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ ti máa ń ṣàyájọ́ ọjọ́ òbí ẹni tọdún ẹ ló máa yàtọ̀ púpọ̀ jù kí ló fi máa yàtọ̀ sáwọn ilé ìtẹ̀lé. ètò tí mo nílẹ̀ ni pé 40 ni mo fi gbogbo agbára ṣe ìgbà tí mo lè ṣe 41 ó náà ní 42 43 44 bàtó yá ni Babátúndé Saheed tó di bíi October àti bíi June bíi Saheed tí wọ́n bá mi pé brother òun fẹ́ ṣe birthday fún mi òun fẹ́ ṣe nígbà tí a dẹ̀ bẹ̀rẹ̀ apá tèmi náà èmi gan gbádùn so àjọ fọwọ́sowọ́pọ̀ ni torí mi ìmí nẹ̀ pé mo fẹ́ ṣe mo ní pé ó ní bàtí náà bàtà ọdún ìlà búra fọnàrẹ́bù ọdún ìlà wọlé ọ̀nàrẹ́bù so ara lé ló ṣe mọ̀ ní àmódi ẹlòmíì lè ní oúnjẹ tó ìgbéraga ni mo ṣe kíni Babátúndé Saheed ló dá eléyìí sí role model entertainment òun ló ṣe ó ti ṣe fún eléré kan ó ṣe fún Bàṣọ bóyá mi ò wá mọ nǹkan tó ṣẹlẹ̀ àjọ kọrin bẹ̀ ni. irọ́ tiwantiwa mo bá ní tẹ́ni náà ṣe ń tẹ́ni mo ní 50 ní kó já ṣe ó ní ọjọ́ ti lọ ó ti a tún ṣe 50 náà 45 ni èmi ò ṣe o ó sì ní nígbà tó ṣe ní bọ́dà owó rè kíní rè bọ́ọ̀lù rè gbogbo ẹ̀ ó tún nígbà tó ṣe ti fowó gbogbo ẹ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní bàtí Babátúndé Saheed àmín Ọlọ́run a máa gbé lọ́wọ́ sókè òun ló ṣe èyí o káwa náà tó di ogun tí mo fara sí kò tí ì ju 2 weeks lọ. Oda. Fresh 105.9 FM. Your feel good radio. Kades. Kini yẹn wá bá wọn tagi pàṣẹ ń lọ bẹ. Àtàwọn ọ̀nàrẹ́bù gbogbo celebrities ọlọ́run lọ́wọ́ àkójọ àwọn state ọ̀nàrẹ́bù Adamu Ìgbà adájọ́ sọ. Kódà kò tẹ ilé ìtura ilé ìwòsàn àbílò ìbílẹ̀ tí fẹ́ máa lo ìbùsùn nǹkan fún ọ. Nígbà tí wọ́n gbé jáde gbọ̀ngàn láti ẹ̀kọ́ ìpínlẹ̀ tẹ̀lé ní kàlọ́ sí kàlẹ́sàn sọ́sàdì fàlẹ́tẹ̀. Alágbàtà múkà fọ̀mù tó ta ìbùsùn múkà nípìnlẹ̀ ìdìbòlè kò sí sàṣì múkà fọ̀mù tẹ fẹ́ tí ò sí lọ́rọ̀ wọn. Ọ̀fẹ́ ni tó ń bá kọ́sítọ́mà gbé fọ́ọ̀mù délé. Ilé fi home delivery kàlẹ́sàn sọ́sàdì fàlẹ́tẹ̀. Expressway lẹ́yìn Adéyẹmọ filling station kókó pàṣípà olóṣogbo ìbàdàn tí ìlú kàfọ́ plaza wà ní ìkọ́lé olóògbé lẹ́gbẹ̀ẹ́ afọlájú block industry olùgbé ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ̀ tún sọ. Ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ̀ tún sọ. Ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ̀ tún sọ. Máa súnmọ́ oúnjẹ fẹ́ gbé. Mo ti gbà wó bọ̀. Mo máa wọ délé o. Ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ̀ tún sọ. Dubai yàtọ̀ gan-an ilé ìṣẹ́ máa lọ lóyìnbó wọ́n ní owó Dubai ju ẹni yẹn lọ. Àwọn bọ́ọ̀sì wọ́n lé ń bíbá yẹn
Dubai náà. wọ́n ná owó Dubai. Àti àkọsílẹ̀ àwọn bọ́ ìtàn lé ní Dubai yẹn àtàn lé ní Nàìjíríà àtàn lé ní àyè gbà wọ́n ní Dubai. wàhálà Ìbàdàn gbàdúrà dé láti Dubai. dúdú ẹjọ. Gbẹ́dàdé ẹjọ́ yìí o, wọn kì í gbé pé oògùn rẹ̀ ó na jújú. ìrírí lolórin fi máa ń kọrin kó lórin ó tó kọ nǹkan kan lórin ó ń láti jẹ́ pé ó ti láwọn nǹkan kan àti nǹkan kan tó ti ṣẹlẹ̀. aláàjì ṣe sọ́fà rí ni. ó tó wá dọ̀rọ̀ àrùn alẹ́ fi kọ́lé èmi náà mi ò ní gbáyé sí kọ́kọ́rọ́ kú adániwáyé èmi náà ti jẹ̀yà dáadáa mi ò jẹ̀yà dáadáa mo tẹ̀lé rí dáadáa àjíwèrè ilé àwọn tó ń kọrin sí àwọn náà gbìyànjú àwọn náà ní ọ̀nà ìṣòro tí wọ́n ń gbà ṣùgbọ́n tó bá sọ pé èèyàn rí wà jìyà ń bí orin dáadáa. àwọn nǹkan tẹ̀ ti máa ń sábà ṣe sẹ́yìn wọ́n ní Paso yóò kàn rọra fara hàn fẹ́ẹ́rẹ́fẹ́ ìtọ́jú yìí. ṣé ká máa retí Alhaji Wasiu Alabi Pasuma wọn ni. Paso lè má wá sí nǹkan tí n bá ṣe. èmi náà ò ní wọn kì í wà àwọn èèyàn ní akànrọ̀ra hàn fara hàn fẹ́ẹ́rẹ́fẹ́. rìnrìn àjò. tọdún ìsọlọ́hún òjò. àtijọ́ sọ dáadáa. Paso ń bọ̀. Paso gẹ́gẹ́ ló sọ pé kọ́rẹ́nsì èmi ni máa ṣe o mo ti máa ń gbogbo àtúbá yẹ kí n ṣe mo máa àtúnṣe ìgbẹ́ tí eléyìí èmi ni máa ṣe. pé Pasuma gangan ló máa ṣe rí ọjọ́ yẹn ló máa wà ní bandstand. brother mi ya èmi ni máa ṣe rẹ̀. ó ti tán mo ti yan tí mo fẹ́ yọ. Nàìjà wà dógó àgbáyé. ìlú mọ̀ká owó bí tó lọ gbé mi gbà. Jọgọ́ center ńlẹ̀ Ìbàdàn ó máa gbò bítíbitì èrò lálejò ọjọ́ ìṣẹ́gun Tuesday tó ń bọ̀ ni Babátúndé Saheed Mr Sport ó wá gbé sí mi létí olórí oko káfàtà ní Role Model Entertainment. wọ́n ní ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ novelty match òun ló kọ́kọ́ máa wáyé lọ́jọ́ ajé Monday ìyẹn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ló máa wáyé o. ikọ̀ ti Táyé Currency All Stars wọ́n á kojú ti ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ torí iṣẹ́ mọ̀ wípé ọmọ bíbí inú Táyé Currency Honorable Yusuf Adébísí igbákejì abẹnuganu igbákejì akójànú ojàre ìyẹn deputy chief way fúnlé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní All Stars ni wọ́n máa bá gbá nínú àwọn tó máa gbá bọ́ọ̀lù lọ́jọ́ yẹn Àfọ̀njá Ọláníyì tí gbogbo ayé mọ̀ sí Sanyẹ̀rì ẹ máa bá lórí pápá Murphy Afọlábí ẹ máa rí lórí pápá Wálé Akórèdé tí gbogbo ayé mọ̀ sí Òkúnù ẹ máa bá lórí pápá Ọlátayọ̀ Àmọ́kadè tí gbogbo ayé mọ̀ sí Ìjẹ̀bú Olú Olówó Gẹmọ Arrogant Sunday Ọláníyì ó máa wà lórí pápá Adékọ́lá Tìjání Kámílù Kọ̀ǹpó ó máa wà lórí pápá tó bá di lọ́jọ́ yẹn. ṣẹ̀wárí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Babátúndé Saheed Mr Sport ó máa wà lórí pápá Abdulhafiz Adésínà Jagunmádé Pajuwan ó máa wà lórí pápá Soul of Radio ó máa wà lórí pápá Waheed Akíntayọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ẹ ti mọ̀ èmi ni máa di ọwọ́ ẹ̀yìn mú sábẹ́ àná fẹ́ wá ni. Múyìwá Akínsọjí àfẹ́ olóòn náà máa wà lórí pápá. àwọn olórin náà máa pọ̀ gan tó bá di lọ́jọ́ yẹn o. ìbáni máa dárúkọ àwọn olórin lọ́kọ̀ọ̀kan ìjèjì báàbá ti dáko ẹnìkan sìn. kó mọ́ dàbí ẹni pé àwọn tí Currency ni wọ́n dákọ̀ ní ẹ̀dákọ̀ gbogbo olórin pátápátá ẹ máa láǹfààní láti bá wọn pàdé lórí pápá lọ́jọ́ yẹn. All Stars Currency gangan ni ó jẹ́ balógun ikọ̀ tiwa
bàbá ọlọ́jọ́ bí a wà kojú ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Right Honourable Adébọ̀ Ògúndóyin òun ló máa léwájú àwọn wá. ẹ jẹ́ fún Alhaji Táíwò Àkàndé Adébísí Currency ẹ jẹ́ fún wọn láǹfààní láti bá ẹ̀yin olólùfẹ́ wọn sọ̀rọ̀ ojú òpó ti wà ń ṣíṣí 08032321059. àti pé mo ní tani. kámẹ́sì ti láì lọ. àti gbogbo ṣe yìí. irú àìjẹ́ kan á sí ìgbà. kò sí wàhálà. gbé wọn dànù ẹ kò sí wàhálà ẹ gbà bẹ́ẹ̀. àwọn ẹ gbà bẹ́ẹ̀. àwọn ẹbí sì wọ́n ní. ọdún láti sọ̀rọ̀ òṣèlú àá gé dànù. àwọn èèyàn ti yapa gan lórí Facebook Fresh FM Ìbàdàn láyé fi ń wò wá ń bẹ̀ bákan náà lórí YouTube ẹ lè máa wò wá lórí Instagram àti Ìlúmọ̀ọ́ká Presenter @Ìlúmọ̀ọ́ká Presenter ó jọ bí ẹ pé lórí official page Táyé Currency náà ẹ lè máa wò wá ń bẹ̀ ìyẹn lórí Instagram. Jàrú ló di apá abẹ yẹn mú ó ṣe ìjáyé Dubai tán ni. ẹ ló ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ti bá wa sọ̀rọ̀. láti bolẹ̀ tí ń pè wá yìí. ọ̀dà bàbá at 45 rèé ṣe ní ìbéèrè fún wọn. èèyàn mi àfà níbàjẹ́ bàbá ẹ kú gbogbo ẹ̀ wọ́n máa dá lágbára lọ́hùn ẹ pẹ̀lẹ́ àmì ẹ ṣé bàbá. ará ilé wa jà ní ẹ ṣé gan ni. àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. àmì. ẹ jẹ́ ká ṣe prayer fúnra wa. ẹ bá wá ma IT méjì mo fẹ́ introduce segment kan kán wá béèrè question tó bá wù wọ́n. ẹ má ti bẹ̀rẹ̀. bí ọdún bá ń bọ̀ àwọn èèyàn máa ń ṣèpinnu ọdún bóyá nínú nǹkan téèyàn ti máa ń ṣe tẹ́lẹ̀ téèyàn ò fẹ́ ṣe mọ́ àbí kó jẹ́ pé nínú nǹkan téèyàn máa ń ṣe tẹ́lẹ̀ téèyàn tún fẹ́ tẹ̀síwájú èèyàn fẹ́ dún nímọ̀ láti máa ṣe dáadáa. Alhaji lọ́dún tá a wà yìí ló jẹ́ wípé 44 lẹ ṣe wà báyìí ó kù fẹ́rẹ́fẹ́ tẹ́ máa pé 45. ọjọ́ mélòó kan. ó kù bí ọjọ́ mélòó kan á bá wa láyé á bá wa láàyè tó dáa. bẹ́ẹ̀ bá ti pé 45 àwọn nǹkan wo lẹ̀ ń ṣe lọ́dún yìí. tó jẹ́ pé ẹ̀ ń wò pé lọ́dún tuntun tẹ́ ẹ fẹ́ kó sí ẹ fẹ́ wọ 45 ẹ fẹ́ ṣe àwọn nǹkan yẹn mọ́ àbí àwọn nǹkan tẹ́ ẹ ti máa ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ tún fẹ́ túbọ̀ dùn nímọ̀ láti máa ṣe. Olúwa ló máa ń kọ́yàn mọ̀ ṣe tí èèyàn bá lóun ṣe nǹkan tọ́lọ́run bá fàṣẹ sí gbogbo nǹkan tí mo gbà lérò yìí pé ní àti ọdún tó ń bọ̀ yìí lọ tọ́lọ́dún tuntun la máa wọ̀ dé 17 December tó jù tèmi so láti 17 December yẹn gbogbo àwọn tí mo lérò kọ́lọ́n jẹ́ kó ṣeé ṣe àwọn tí mi fẹ́ mọ́ kọ́lọ́n bá mi yọ kúrò torí tá a bá ní káàkà kan èmi ìlú máa bínú pé àṣọ tòun so nǹkan ní ẹlẹ́pọ̀ gan so kí gbogbo àmọ́ àwọn tí mo mí pé mo fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀ wọ́n ti mọ̀ra wọn àwọn tí mo fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀ wọ́n mọ̀ra wọn àwọn tí mo fẹ́ fílẹ̀ wọ́n mọ̀ra wọn àwọn tí mo sì fẹ́ wà pẹ̀lú wọn mọ̀ra wọn so a gbọ́dọ̀ máa kà tá a bá ka irú inú ẹrú àbàjẹ́. Okay. Mo ṣe ń yí yín sébẹ̀ ẹ̀ ń yí mi sí poro kò sí wàhálà. ẹ jẹ́ padà sójú òpó yẹn ká máa ṣe ní àlàfíbọ̀. Alhaji ọdún 1992 lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin láàrin ìgbà yẹn sọ́dún 2019 tá a wà yìí ábọ́ọ̀mù yìí ti ń lọ bí ilé ni. ó ti lé lógún. ó ti lé ní ogún. ẹ káàsán. ìdẹ́ fi ń gbọ́ wá wà lókè ẹ̀yìn sílẹ̀ àbíkẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́. ìyá ẹ̀sán ń gbọ́ yín o ìbéèrè yín fàlejò wa.
ẹ lọ raṣọ owó aṣọ náà ò pọ̀ ẹ ti ń bá wọn sọ̀rọ̀ wọn wà. mo ń gbọ́ yín o àlámọ̀ mi o àlámọ̀ àlétí yín. abala àbéèrè ti lọ àti kúrò lábala àbéèrè àti kúrò ń bẹ̀. Hello ẹ káàsán. Hello ẹ káàsán sà. Ẹ káàsán sà bí màá ní. Orúkọ yín àti ibi tẹ́ ti bá wa sọ̀rọ̀. Ìyáàfin Rọ́mọkẹ́ láti bolẹ̀ tí ń pè wá. Ó yá ìbéèrè yín fàlejò wa. Ẹ ṣe àdókò. Ẹ ṣeun àdúpẹ́ mà. Àwọn olórin wo ni káyé máa retí níbi ọjọ́ ìbí yín eléyìí tó wọlé dé ọjọ́ ìṣẹ́gun Tuesday tó ń bọ̀ ni? Olórin tó pọ̀ ní káyé máa retí torí mi ṣe nǹkan kó lórí má pọ̀ ń bẹ̀ bàbá Kéwàndé ọtí níta wọn máa máa gé pé tán lè máa sọ̀rọ̀ ìṣítí fún wa Alhaji Wasiu Alabi Pasuma máa kọ́ rẹ̀ fún wa gbogbo ìjẹ́ nìkan lè máa retí àwọn èèyàn ńláńláńláńlá. Àbí? No, just writing. Don't write it. Oya kẹ́nìkan kọ́kọ́ wá jókòó. Sit down now. Oya. Bóyá mú máìkì ẹ sọ́dọ̀. Ṣé àwọn tó jẹ́ bòlù? Sá. Wọ́n fẹ́ béèrè question ni o. Lọ́wọ́ yìí. Àwọn máìtì wa ni o. Ok, ìbéèrè wo ló fẹ́ béèrè lọ́wọ́ wọn? Àwọn tá sáré sàn kí ló ṣe tó ń bọ̀. Question wo ló fẹ́ béèrè? Ó yá jókòó sí. Kí ló fẹ́ béèrè? Mo fẹ́ béèrè ní pé kí ni advice Hello? fún wọn. Ó yá jókòó. Jókòó jáde. Ó ní ìgboyà. Mo fẹ́ ṣe àfikún abala kan lórí ètò yìí bá a dẹ̀ ṣe máa mú wá lọ́jọ́ mẹ́jọ nìyẹn. Ṣe rí àwọn ọmọ tí wọ́n ń fojú sí ẹ̀kọ́ ní ìkànnì Fresh FM ń bí tí wọ́n wá láti ilé ẹ̀kọ́ káàkiri. Mò ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe IT àtàwọn ọ̀dọ́ àgùnbánirọ̀. A máa fún wọn láǹfààní lọ́jọ́ mẹ́jọ bóyá èèyàn méjì wọ́n á máa béèrè lọ́dọ̀ àlejò wa. Ẹnìkan bẹ̀ ń bí kí lorúkọ ẹ̀? Yàyà Oyèyẹmí Florence IT àbí West àbí Kọ́pà? Ok. Láti ilé ẹ̀kọ́ wo? Ìbéèrè wo ló fẹ́ bi àlejò wa? Question mi ni pé sí ọ̀gá wa tó wà kí ni advice fún wọn fún àwa youth tàwa níta how to become a real and to bring our ambition comes out to reality. Okay. Bá kan fún yín nímọ̀ràn lórí bí ẹ̀yin náà ṣe lè yan yọ níbi iṣẹ́. Ìmọ̀ràn wa a ti máa ń sọ fún àwọn ìwé wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn tipẹ́tipẹ́ pé tí o bá fẹ́ kọ orin ọ̀ o fẹ́ wà ní entertainment gẹ́gẹ́ bí arábìnrin ó gbọ́dọ̀ ní ìgboyà kó dẹ̀ ní nǹkan tí o fẹ́ ṣe tí yóò bá mo bí tó ti ń bọ̀ mo kọrin nǹkan mẹ́ta mo ní kìràkìtà kọ́là ayé gbà tó bá fẹ́ ra ayé lò ó ní láti kọ́kọ́ mọ àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ tó yẹ kó mọ̀ ní pé kí ló fẹ́ ṣe gẹ́gẹ́ pàtó nílé ayé ẹ̀ torí bẹ́ẹ̀ èèyàn ṣe nǹkan máa ṣe ìgbìyànjú ló sì kejì àtàforítì ìgbéraga ló sì kẹta tí àwọn èèyàn fojú sí ẹlòmíràn ṣe ìgbéraga